Kò sólókò lóko. Kò sólókò lóko. Àìsílé olóńgì ni ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀wá. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ àlè gbóòórùn àṣebí o. Bí kò ilé ò bá pa ní tòde o lè wọlé tán ni o. Ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ àlè gbóòórùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ àlè gbóòórùn àṣebí o. Kò sólókò lóko. Mi ò fi òpó lè ṣe dáadáa. You should have told me. We would have found someone else who is more knowledgeable. It's good enough. Either way, Balu should make Beko capable by just looking at him. Mo kàn ní feeling yẹn ni. You know, there's a certain way that geeks look. And Bisani is not close to that at all. He's not. Tracy, Warren Kulumba, geeks only one look. Dúró mẹ́. Ìràpadà. Next time, take care of yourself. See, I don't care if you know one dance, so yeah, I don't care. You say you know one dance. Hello. Shit. It's in front. Hey, Kilele. What's up? What's your name? My name? Kilele Moruko mi. Ṣé tí ń dún ẹni? Kí ni orúkọ ẹ? You don't know. You don't need it. Kí ló wà nú ẹ? Ẹrù mi ló wà ńbẹ̀ now. O sure pé it's your property? Yeah, it's my property. Kí ló wà ńbẹ̀? Kí ló kó síbẹ̀? Ṣé tí are you mad? Yeah. Ṣé tí ń dún ẹni? Irinṣẹ́ mi ló wà ńbẹ̀. Irinṣẹ́ mi. Come here. I think we are joking with you. I will give you. Ọ̀gá. Ẹ check ẹ o. Orí ẹ ò pé. Don't you know I'm your senior? I'm a sergeant. You are corporal. You are senior. Ọ̀gá, ẹ fi gbogbo eré lẹ̀, àjọ wà lórun ni now. Ẹ check ẹ ọ̀gá, ẹ check ẹ. Corporal. Check am. Kí n check ẹ sir. Yeah, check it. Weapon ló wà ńbẹ̀ sá o. Weapon. Weapon. Oh my God. Must be a criminal. Excuse me. Iṣẹ́ kí ló ń ṣe? Mechanic ni mí, mo ń ṣe mechanic. Mechanic. ID card dà. ID card. Olele ni ID card. Matter, yeah. Olele ni ID card. Yeah. So that means you are a criminal. He's a criminal. He is a criminal.
Come here, somebody. You are a criminal. Come here. Are you mad? No. Are you mad? What is no? This is. What is no? Now where's what you do? No, what you my You are a friend? criminal. No, now. Are you mad? No, it's not bees. You this bloody bombard civilian. Yeah. Bombard bloody civilian. Now what you want to do, my friend? Idiot. Moko egba mi. No. Oh, tiku. Yeah. Stand up. Yeah. Stand up. Egba mi aradugbo ejo. Mommy Ronke. Hey, Ìyá Safa. No, Atiu. Ọlọ́run ṣàánú wa. Ọlẹ́ ayé ọwọ́ àgbẹ̀ báyìí o. Ọ̀rọ̀ ilé ayé ọwọ́ àsúnyàn. Gbogbo ẹ̀ lọ́wọ́ ní jàlúra wọn. Ní rẹ̀ lura wọn kọ̀ọ̀kọ̀. Àjẹtìjẹtì. Ọkùnrin náà ta. Mọ̀ bọ́ lé. Bàbá olóyè ẹ rọra. Wọ́n kọjá lọ náà mo ní ìyá kí ọ. Àjẹtìjẹtì. A ní ká máa mú ara ló. Àdúpẹ́. Àṣàkó ọ̀rọ̀ ìlú yìí. Àkó ọ̀rọ̀ ìlú yìí. Ìlú nìyẹn o. Àwa náà sì rèé bí. A sì tó kó àṣẹyìndé. Àṣẹyìndé ta ni. Ọ̀pọ̀ ọ̀gbọ̀ pẹ̀lú kúkú. Ẹ̀lúkú. Ó kú mọ́júmọ́ yìí. Ẹ̀lúkú wo? Ẹ̀lúkú tí òjòṣù mẹ́ta lọ tó kó lọ lé bàbá Rámọ́. Òun ní Ẹ̀lúkú. Òun ní wọ́n pa o. Ẹni tí ń pààyàn kì í náà lọ pa. Tọ́ bá jòkó Ẹ̀lúkú. Wọ́n gún yánnayànna báyìí tí ẹ gún bí ṣe ń gún yàn náà ló gún. Ẹ dúró. Wọ́n gún. Ó dá o tiẹ̀ tí a sú èmi báyìí. Ìlú ìtìsú mi báyìí o. Ó yá ní ìnífìlú ilẹ̀. Bísádé mo busy gan. Kò sí nǹkan tó lè fi mí ṣe tẹ́lẹ̀. You can't try anything. Bísádé, you can't just stroll into my life and think you can dominate me anyhow. Borokini. Láti Adédìméjì lórúkọ mi, ẹ̀yin èèyàn mi nílé lóko lájò, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín, ṣé mo bó ṣe ń lọ. Red TV ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ẹ̀, àti ní oríṣiríṣi àwọn nǹkan aládùn tí à ń gbébọ̀ lórí YouTube channel wa tó jẹ́ pé tẹ́ ẹ bá ń rí wọn, ẹ̀yin náà máa dunnú pé nǹkan tí mo subscribe fún yìí nǹkan gidi ni. Kí ló ń dúró ṣe? Ó yá gbéra lọ subscribe sí YouTube channel wa kó dẹ̀ turn post notification ẹ̀ on nítorí pé kí ni o àwọn aládùn ó ń bọ̀ lórí YouTube, Bọ̀rọ̀kìnní tẹ̀ ń wò ó ń bọ̀ lórí YouTube, àti àwọn ohun aládùn eré tó ní ọgbọ́n nínú pẹ̀lú àwọn ìdárayá gidi ó ń bọ̀ lórí YouTube. Má gọra ẹ o, èmi Lateef Adédìméjì, I am a part of this ni mo ṣe ń sọ fún yín wípé go and subscribe now and put on your notification kẹ́ ẹ lè mọ̀ tá a bá ti post àwọn ohun mèremère míì. Rántí pé àwa máa mú wá fún yín ní ìyí tó dùn tó ládùn tó lọ́gbọ́n tó lóye nínú the best of entertainment. Kí ló ń dúró ṣe? Gbéra kó lọ subscribe kó dẹ̀ turn post notification ẹ̀, ìyanu máa ṣẹlẹ̀. Bless you people. Borokini. Ẹjọ́. Move! Ẹjọ́. Move! Yeah. Ẹjọ́. Shut up! Ẹjọ́ torí Ọlọ́run wa. Ó lè burúkú. Ẹjọ́. Shut up! Okay, sir. Hola! I don't hold am. Bye-bye. Shut up. Ẹ̀yin aráàlú pàkúrọ̀! Tètè sọ nǹkan tó fẹ́ sọ because I have a lot to do today. For a moment, mo rò pé ò ní wá. Mo mọ̀ pé òun kánjú. But try kó jókòó. Sit down. Ó ní ìjọba. Thank you very much. Báwo ni gbogbo nǹkan? Ó tó ọjọ́ mẹ́ta. Am I actually here for greetings? Sọ nǹkan tó máa sọ. Kí ni reason tó ṣe pè mí wá bíbẹ̀?
Ìbá dẹ̀ dá kó ní sùúrù fún mi. Láti gbọ́ nǹkan tó ń fẹ́ sọ. Like I said, if not because of old time's sake, I won't be here. So make it snappy and say whatever you want to say. I want my son. Your son? Yes. Ọmọ mi tọ́ mi wá. So, reason to shine can be by any. Tracy. Má fi yẹn bà business tó wà láàrin wa jẹ́. I'm actually here for a business. So why? What business? Ṣorí ọ̀rọ̀ Tọ́míwá tó wà nílẹ̀. Aside nìyẹn. Àmọ́ nìyẹn kò wá rẹ̀ràn. Mo ti ní another way tá lè gba track Fidelix. So, sit down. Kábíyèsí ẹ pẹ̀ fún wa. Kábíyèsí ẹlẹ́dàá yín ń jà. Ẹ wo àwọn kinní burúkú tí wọ́n fẹ́ dàlú mọ́ yín lórí rẹ̀. Àwọn lọ́lọ́ mú kọ̀ọ̀kan. Tí n bá gbọ́n pa lẹ́nu. Ṣé òun náà rèé? Ó nu o. Tó ń pa àwọn ọmọ àwọn èèyàn kiri ìlú ló wá sọ àwọn ìyá dáadáa ìlọ́mọ ló sọ àwọn ọkọ dáadáa níyàwó kí ló dé. Kábíyèsí ẹ ń sọ pé ẹ ń wò pé eléyìí kékeré. àwọn ọkọ kékeré. Ewo kékeré àtàrí kéré ni ìjádùn ẹ wo bẹ́ẹ̀ ṣe ń wo òun tó ń ga láàrin ayòkù tẹ bá láwọn tó kó lẹ́yìn bí èsù bá rí dánkú ni gbogbo wọn rí ní wá gbé ìbọn lọ́wọ́ ìbọn tó bá tí mo tiẹ̀ fẹ́ mọ̀ wò mí kí ló dé tó ń pa àwọn èèyàn káàkiri bẹ́ẹ̀ kí ló dé. Bàbá àlàyé nǹkan oníṣẹ́ mi ẹ̀ fún mi jẹ́jẹ́jẹ́jẹ́ mi mo ń lọ street mo ń gbọ́ music mi àdókíá o mo dẹ̀ smoke mo dẹ̀ náà ọlọ́pàá mo ṣe fẹ́ smoke ni. Keep quiet. Fílẹ̀ yóò wí tẹnu ẹ. Olóyè kò gbọ́dọ̀ wí jù bá ń lọ wo orin iṣẹ́ ikú tó gbé lọ. Kábíyèsí ẹjọ́ yẹ ní sẹ́wọ̀n. Kó yẹ owó tẹ̀ tí tó èyí mo gbọ́ gan ti tó. Kábíyèsí irinṣẹ́ pàyàpàyà ni. Ẹ má dábò. Ẹjọ́ olè rí. Nígbà tó bá dé station. Wo ẹ̀jẹ̀ gbẹ̀jẹ̀ ń gbọ́. Báwo ń dàsán? Àbí ń tẹ̀yìn gan mọ́lẹ̀ ni? Ẹ máa kó sí mi lẹ́nu ni. Ẹ yẹ máa mú lọ. Ẹgbọ́n lóní ká yẹ sọ. Ṣé rí ètò ṣe kókó jù nínú gbogbo ẹ̀ bá ṣe pín owó. Èmi kọ́ mo pààyàn. Bá ṣe kiri. Bá ṣe máa pín owó. Ṣé rí ẹ mọ̀ pé mi ò kì í fẹ́ nítorí bá máa sọ pé ká máa jà ká máa bára wa jà èmi ò fẹ́. Ìyà jẹ mí o. Bá ṣe fọ̀ bẹ́ẹ̀ fún. Lè jà ṣé tó ń sọ ni pé jórí o pé o ṣé tó ń sọ ni pé ká pín wọn bákan náà. Ẹ wo ẹjẹ́ á pín ká lè tètè bọ̀ bẹ́ẹ̀ bọ́. Orí ẹ ti dàrú. Kí ló dé? Èmi ni senior ẹ wa mama rí mi fi o. Ẹ ní sùúrù ọ̀gá tó bá ti jẹ mọ́ pé ọ̀rọ̀ owó ẹ pé mi fowó ṣeré ẹ jẹ́ àti ọ̀bẹ bọ̀ ká pín bó ṣe ká pín dọ́gbandọ́gba ká pín dọ́gbandọ́gba ká pín owó ọ̀gẹ́jà pín owó sergeant corporal ká pín dọ́gbandọ́gba ẹ ṣe mi lẹ́ẹ̀kílẹ̀ ẹ jọ. orí rẹ yóò burú fún ọ sergeant àti corporal. ọ̀gá ẹ mọ̀ ṣé pé fún mi ẹ ṣé pé fún mi ìfẹ́ bẹ́ẹ̀ o ìfẹ́ bẹ́ẹ̀. màá ní ìfọ̀tẹ́ o. dìde. ẹ wo aláìṣẹ̀ lọmọkùnrin yìí o. ṣebí wọ ni. ẹ wo ẹ má jẹ́ wọn sún mi. ṣé mi ò sọ fún ẹ mo ní o jẹ́ máa mú lọ sí station. ẹ filẹ̀ ẹ má dà. ṣé mi ò sọ fún ẹ. ẹ filẹ̀ wọn ẹ sọ fún wọn ká filẹ̀ ẹ filẹ̀. ìṣáná. Borokini.
Pèrà padà. Yẹni. Yẹni. Àbúrò ẹ̀ ńkọ́? Ó ti lọ go. Ó ṣe kí ni? Àbúrò ẹ̀ ńkọ́ bó ló wà? Ó ti lọ go. Morogo. Mo gbé. Ìbò torchlight wà jọ. Ìbò mo tọ́jú. Morogo. Bàbá olóyè. Gbogbo nǹkan tí mò ń sọ fún yín nìyẹn. Ó dà pé ẹ fẹ́ gẹ̀ẹ́tẹ̀. Akílódé mò ń gbọ́. That was absolutely wrong. Wrong. Ìjọ wo la wá di ẹranko báyìí ní pàkúrọ̀? Àdóná ń tọ́ sọ òye mi o. Kò yé mi. Kò yé yín? So gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú àti gbogbo rògbòdìyàn bí nǹkan ti ń ṣẹlẹ̀ kò yé yín àbí? Àdóná o. Ṣé ti ẹni tí ń pààyàn káàkiri ni àbí àwọn tí ń pa ẹni tí ń pààyàn káàkiri? Èwo ló ń sọ mbẹ̀? Mo fẹ́ gbọ́. Màá dẹ̀ wá là nǹkan kan yẹn. Ọ̀ya. Méjèèjì ò ló wrong. Bẹ́ẹ̀ ni. Méjèèjì wrong. Màá explain fún yín. Ọ̀ya. Kò dá kí èèyàn kan máa pa èèyàn kan káàkiri láàrin ìlú. Yes, it's wrong. Yes, òótọ́ nìyẹn náà. Ó dẹ̀ tún wrong. Ká kọ̀ rò pé èèyàn kan ló pa èèyàn kan ká dẹ̀ pa nìyẹn immediately. Ó yẹ ká fà á lé àwọn ìjọba lọ́wọ́ ni. Kó wá fà wọ́n lé agbófin. Kán wá ṣèwádìí lórí ẹ̀. Ọ̀rọ̀ rẹ yé mi o. Ọ̀rọ̀ lọ́sọ̀. Ó yẹ ká lajú wálẹ̀ ká ní sùúrù ká jẹ́ kí pààyàn wọn pa wá tán. Bọ́ bá pa wá tán ibi kan náà láti gbé lọ ilé ẹjọ́. Àbí á gbé lọ kóòtù. Get me. Ó yẹ ká gbé lọ ilé ẹjọ́ ni. Ẹ mọ gbọ́. Ilé ẹjọ́ ló máa dá ẹjọ́ wípé ó jẹ̀bi o àbí ó jàre o. And after all kò sí anybody tó kà mọ́bi tí ó ti pànìyàn náà. Yes. Dúróná ṣé ìwọ káàyàn kan mọ́bi tó ti ń pààyàn rí àbí ẹni tí ń pa àwọn èèyàn tí ń pa yìí ìwọ mú ń tàn. Ṣé èmi wá jágbófinró? Orí mi ò pé kọ́. Mi ò sọ pé orí yín ò pé wà bọ́ lóye. Mi ilẹ̀ gọ̀ mi ń ṣàgbófinró ni mo sọ fún yín. Ṣé wáńbí ibo ló ń lọ? Ìràpadà kọ́. Ìràpadà ni. Wọlé lọ come on. Wá kí ló adé wọ́n ní ilé ọjà rí ọmọ dáadáa yóò dáa fún ọ̀kárì bọ́yá ọmọ ń lọ bá àwọn ẹgbẹ́ ṣe ń ta ni ọ̀wá ni ọmọ ń lọ bì kàkà kí ló dé. Bàbá olóyè ṣé bọ́rọ̀ kan là ń sọ bọ̀ látàárọ̀. Ẹgbà náà wà nǹkan. Pẹ̀lú gbogbo rògbòdìyàn tó ń bẹ ń lù yìí. Wọlé lọ. Mo ní kó wọlé lọ. Wo àjẹtì gbọ̀ntàn sọ fún wa ọ̀rọ̀ wọn gbàgbà tí ń bá fẹ́ lu ìjẹ́ erékeré kí a nù pàgbé yóò bá fọ ìyá alájẹ ọ̀fẹ́ fún àpótí máa bá bẹ́ẹ̀ lórí kọ́ kí gbà tiẹ̀. Honestly, you lù lélẹ̀ wa ṣùgbọ́n àjọba wàhálà ló kọ́ dalẹ̀ ẹ̀kọ́ bá kú lé ní ẹnìkan kú lọ́la tí ìjẹta gan ẹsẹ̀ ayọ́lẹ̀ àbí kí mo gbé owó tí mo ní gan àti business man tó dẹ̀ wà òun náà láti ná sí ìlú ìdarí mi ò mọ irú olúwo lélẹ̀ kí ni gbogbo tó ṣẹlẹ̀ gan in fact wà lẹ́wù gan kí wọ́n gbé ọba ilé gan padà síbi tí mo ti ń bọ̀ jẹ́. Bọ́ mi kó tó mi gbọ́ tí ipò ọba yóò bá ṣe é jẹ
láì jẹ́ pé ọmọ tèmi gbé ẹbọ ó bẹ́tà kó o fi ipò yẹn sílẹ̀ fẹ́ lómi. ìyẹn lẹ́nu ẹ̀. yes lẹ́nu mi bíbélì gan náà fi díẹ̀ múlẹ̀ pé ìwọ ò gbọ́dọ̀ sí ọlọ́run mi bí kò ṣe olúwa ọlọ́run ẹ̀. kí ni gíláàsì sọ dédé bíbélì sí ṣé ìdí wọn fẹ́ gbẹ wọn gbẹ bọ lọ amú báìbù wọlé ẹ meanwhile kí ni is just simple tradition o tí wọn kàn ṣe tí wọn kàn gbé that's it that's nothing to do with the Bible. Laulu, read my lips tradition or no tradition ọmọ tèmi ò lè gbé ẹbọ kankan tó bá dé wàá pọn dandan pé o fẹ́ jọba yẹn ó bẹ́tà kó wá ẹlòmíì tó bá bá gbé ẹbọ but not my son cut him out. kọ́sọ̀mù lè gbà kí ọmọ ẹlòmíì gbé kínní yẹn ó bí ọkùnrin mi ló máa gbé ẹbọ yẹn that's it simple. wọ́n ní kókó oníṣẹ́lẹ̀ ẹ́ ọgbà tó mọ̀ kú. kábíyèsí. ẹ má kí mi ìfẹ́ gbọ́ kí lẹ́ ń kí mi fún ẹ kí mi ìlú ń dàrú lọ ìlú ń dàrú ẹ kí mi kí ló ń ṣẹlẹ̀ ń gbòòrò kí ló ń ṣẹlẹ̀ ẹ gbọ́ mi ni kí ló ń ṣẹlẹ̀. kábíyèsí àwa ṣe bí ẹ ti gbọ́ ni pé gbogbo ìlú ti dàrú gbogbo rògbòdìyàn ti wà nílùú. kábíyèsí ọkọjá sísọ o gbogbo ìlú ti dàrú àwọn ọlọ́pàá ti fárígá. kí wàá náà kí lọ́gàn ọlọ́pàá rí sọ sí. n téèyàn bá ṣe ká mọ̀ kúrò ẹ̀ mọ́ àwa ò tí ì déwájú ọ̀gá ọlọ́pàá torí àwọn àgbàlagbà ẹ̀yìn àgbà náà lẹ sọ pé àìsóòsà lódò kí làbẹ́làbẹ́ ọmọ mọ̀ irú ọ̀rọ̀ báyìí a gbọ́dọ̀ fi tó nílùú létí. kẹ́ ẹ bá wa fàṣẹ sí. ẹ sọ fọlọ́pàá ìlú ń dàrú ẹ̀yin ẹ wá ń dúró de èmi ẹ ń dúró kí n bá yín ronú ni àbí irú ìlú wo ilé báyìí ní irú ìlú wo ilé báyìí ìlú ń dàrú lọ àwọn olóyè tí mo ní gan-an omi kan máa dúró kí wọ́n bá wọn ronú ni wọ́n lè jẹ́ kankan in fact ṣe ìrókè mi ò gbọ́ ni ìrókè mi ò gbọ́ gbogbo kíkù tẹ́ ń kú lẹ́yìn káyọ̀ ní ọba kan jẹ́ o ìlú òtòrò kíní kan igbá òwò kàn rò pé ẹyẹ bà sórí ilé ni ẹyẹ gbọ́ gbogbo tẹ́ ń sọ. gbọ́ ọ̀sọ̀rọ̀ ká ọ̀sọ̀rọ̀ lẹ́yìn. àjẹnà onígbà tó o bá jìnnà bá mọ́ kó tó ṣe kábíyèsí kó tó ṣèlú. nǹkan burúkú nù kábíyèsí aláwọ̀ ní járí yun àní rí yun kábíyèsí. ṣe àtiwọ́ náà wo ẹ lọ gbọ́lọ́gbọ́jọ́ fọ́kàn ọlọ́pàá mo fẹ́ rí tẹ́ ẹ bá lè ṣe é ń ṣe kó o fún àmì náà. kábíyèsí ẹ̀rọ kábíyèsí ẹ̀rọ ń bẹ̀ wọ́n ẹ̀rọ ń bẹ̀ wọ́n. ẹ fi mílẹ̀ jẹ́ kí lànà ń bolo wa. kábíyèsí abàdójú ẹ̀. Bọ̀rọ̀kìnní. Daddy. Daddy. Yẹni. Salami. Pẹ̀lẹ́. Ṣé kò sí? Kò sí sá. Daddy. Ṣé kò yẹ pé tí dáàdì ìràpadà ń ṣe fún ìràpadà? Olè yín náà fẹ́ máa ṣe fún ìràpadà. Lọ́nà wo ni? Bẹ́ẹ̀ ni tó máa jáde. Wo kò lè yẹ ó nídìí. Torí bẹ́ẹ̀ ni tó máa jáde inú òdùn. Lókè o ní láti wọrí rẹ̀ tó bá yá gbogbo àádẹ́ máa yẹ. Ẹ ṣe sọ. Wà á ń bí ṣé o ti ṣe assignment ẹ? Ara sọ. Lọ ṣe ń sìn. Olúwa dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ ti gbọ́ àdúrà wa. Ṣé bàbá? For in Jesus' name I have prayed. Amen. Good night, Mommy. Good night, son. Hug. Jẹ́ kí n sinmi lọ. Lóde, I'm just going to my room. Ó yẹ kó ti stop láti máa sinmi lọ sínú yàrá mi. Ẹ má bínú, wọ́n ti mọ́ mi lára. Aláwọ̀ mọ́ ẹ pẹ̀lẹ́, ó ní àwọ̀ mọ́ gan. Torí pé mi nìkan lẹ bí. I know, you're right. Alright. Okay, so sleep well, have a good night rest. See you in the morning. And make sure you put off the TV. Kó tó sùn. Má jẹ́ kí n máa gbọ́ kí TV máa dún lóru. Bye.
needs to know what he stands for. Oró ńlá lẹ̀dá, oró ńlá lẹ̀dá, ẹ̀yin tẹ́ pọ̀ ọmọ ẹyẹ tẹ́ jẹ́ ó dàgbà o. Oró ńlá lẹ̀dá, 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 ẹ̀yin tẹ́ pọ̀ ọmọ ẹyẹ tẹ́ jẹ́ ó dàgbà o. Oró ńlá lẹ̀dá, oró ńlá lẹ̀dá, oró ńlá lẹ̀dá, ẹ̀yin tẹ́ pọ̀ ọmọ ẹyẹ tẹ́ jẹ́ ó dàgbà o. Oró ńlá oró ńlá lẹ̀dá, oró ńlá lẹ̀dá, oró ńlá lẹ̀dá, oró ńlá lẹ̀dá, ẹ̀yin tẹ́ pọ̀ ọmọ ẹyẹ tẹ́ jẹ́ ó dàgbà o. Oró ńlá lẹ̀dá, 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 ẹ̀yin tẹ́ pọ̀ ọmọ ẹyẹ tẹ́ jẹ́ ó dàgbà o. Oró ńlá lẹ̀dá. Nígbà tẹ́ mú yàn fún suspect tó dùn lù pa ẹjẹ́ kó lù pa òkú dẹ̀ sì ń sùn láàrin ìlú irú jẹ́ burúkú rẹ̀ ń ṣe. À ń ṣiṣẹ́ lé lórí. Iṣẹ́ lọ lórí ẹ̀ sórí ìgbà tí gbogbo olùgbà kú tó kẹ́ tó parí iṣẹ́ tó wà lórí ẹ̀. Ẹ má bínú sà. Ẹ jẹ́ bínú. Ìbò sí ẹ. Kí ló dé? Kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ọ̀gá ọlọ́pàá ní ilẹ̀ yìí wà ẹ tún wà láàfin nígbà gbogbo ìlú ti dàrú tán. Bá a ṣe rí inú o kábíyèsí. Wọ́n ti dàlúrù. Kí ló ṣẹlẹ̀? Bá a ti bí nínú kábíyèsí Ọdẹ́gbìnró àtìyàwó ẹ̀ ní ọjà lánàá. Ọkọ wa ní kò wọ́n má dáná lọ bá bínú jáde nínú ilé. Òkú ẹ̀ la rí o. Wọ́n ti pa o. Wọ́n ti pa yankan. Olóró ti dá lóró. Bá wà ní pé níwájú ààfin báyìí òkú bẹ́ẹ̀ tẹ́ irọ́ ni kọ́ ọdẹ bẹ́ẹ̀ ẹ̀yin oṣù gbọ́dọ̀ fojú kò kú. Ọlọ́pàá irú iṣẹ́ wo lẹ́yìn ọlọ́pàá ṣe àjílù 24 hours olówó yẹn ẹ láti mú kẹ́dẹ̀ gbókù yín kẹ́ gbókù jù tó gbé kí
kí ni gbogbo ọ̀rọ̀ rẹ̀. Yes sir. kẹ́kẹ́ bá ẹ̀yìn náà méjì sọ fún wọ́n gbé kábíyèsí ẹ̀rà kábíyèsí wọ́n gbé kábíyèsí kábíyèsí. ìmọ̀dó kọ̀ ọ̀rẹ́ lórí ṣe bí ẹlẹ́dẹ̀ tí ń bàlù jẹ́. ìmọ̀dó. dpo àánú yín ṣe mí ẹ má bọ́rọ̀ yín débi wípé ọlọ́pàá ò ní lè máa rìn gbòòrò ṣé ẹ mọ̀ pé ìlà lásán tí wọ́n fi lé dáyẹ́mà aráàlú ò ní nǹkan kan à ń bá aráàlú bá bínú ni kí ni bá a ṣẹlẹ̀ ẹ mú odindi ẹ̀ lókù ẹ ló ní ń pààyàn ẹ̀ sì pa àbí bẹ́ẹ̀ kọ́ ṣé ẹ̀lùkú tí ń pààyàn náà tẹ́ ẹ pa òun ṣé òun lọ́wọ́ tó ń pààyàn kì í nìsín. Ìràpadà. Borokini. My name is Lateef Adedimeji. I'm an actor and that's what I do for a living. I've got good news for you guys. Red TV is on YouTube and I need you all to please subscribe to our YouTube channel because you know what? A lot of good news for you. We're having a lot of our web series coming up now. AWON ALADUN, you can actually watch on our YouTube. BOROKINI is coming up also on our YouTube and a lot of other web series, very interesting one coming on YouTube. All you need to do is go right there, subscribe to our YouTube channel and put on the notification so that you will know whenever we post something interesting on our YouTube channel. Trust me, we bring you nothing but the best of entertainment. I am stamping this and I'm asking you all to please do what? Go right now, right there and do the what? Needful. Follow us, put on your post notification. I love you guys. Borokini. Mi ò rò pé ó yẹ kó lè understand mi náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Oh, really? Ṣùgbọ́n nǹkan tí mo kàn fẹ́ kó mọ̀ ni pé tó bá tó time máa announce debut mi. Really? Yeah. Ó dàbí pé a ti run out of funds. Àdẹ̀ ní ìdòwò láti settle àwọn nǹkan tó pọ̀. Already? Irú ìbéèrè wo nìyẹn? Ṣé owó mi lọ rò pé wàá fi máa chase dream ẹni? Okay, so what are you bringing to the table? Ṣé o need memory joggle? Mo dẹ̀ fẹ́ kó mọ̀ nǹkan kan. Tí ọwọ́ ìlú bá tẹ̀ tí ọwọ́ àwọn ará ìlú bá tẹ̀ pẹ́rẹ́. Gbogbo nǹkan tá à ń sọ ikọ́ la máa sọ. Kí ló dé kí mo ṣe fún wọn? Ṣùgbọ́n ìgbọ́n sọ pé fẹ́ máa tọ́jú mi ni. Ẹ wá ń fi àjẹ mi. Mi rí yàtọ̀ ní ẹ̀yàn. Will you shut up? Mi ìdákẹ́ ìkà ni. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ó jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni léyìí, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o.